Alhaji Yinka Abdulquadri, èèyàn gbajúgbajà òṣèré tíátà ilẹ̀ Yorùbá tí ọ̀pọ̀ èèyàn tí wọ́n tún mọ̀ sí Kúrámà Tẹ́tẹ́, ó ti sọ̀rọ̀, ó ti padà tú àṣírí lórí ìjà àti èdè àìyedè tí wọ́n lù wà láàrin wọn àti gbajúgbajà òṣèrékùnrin nì tí ó tún jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́, kódà tí àwọn méjèèjì tí wọ́n máa ń pe àwọn méjèèjì ní ìbejì àtọ̀runwá, èèyàn olóògbé Taiwo Hassan, ẹni tí ó gbajúmọ̀ sí Ògògó. Yinka Abdulquadri ó ti padà sọ̀rọ̀, ó ti tú àṣírí lórí awuyewuye kan tó gba ìgboro ní ọdún tí ó kọjá, táwọn kan sì tún ń sọ̀rọ̀ nípa ẹ̀ wípé ìjà burúkú kan ó wà láàrin wọn àti Ògògó, àti pé àjọṣepọ̀ àwọn méjèèjì kò gúnrégé títí tí Ògògó fi kú, tí Yinka Abdulquadri tó sì ti jẹ́ kó di mọ̀ wípé ọ̀rọ̀ kò rí bí wọ́n ṣe ń sọ yìí o. Bẹ́ẹ̀ ni ló tẹnubọ̀rọ̀ tó sì ṣe àlàyé nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn àti Ògògó gan. Kì í ṣe ìròyìn mọ́ pé bí wọ́n bá ń wá àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ tán súnmọ́ra wọn kọjá sísọ jù lágbo tíátà ilẹ̀ Yorùbá, kò nílò kéèyàn ṣẹ̀ṣẹ̀ rìn jìnnà. Yinka Abdulquadri àti Taiwo Hassan tí ó gbajúmọ̀ sí Ògògó ni àwọn méjèèjì súnmọ́ra wọn kọjá sísọ, bẹ́ẹ̀ ni wọn kì í fi ara wọn ṣeré. Eléyìí ló sì jẹ́ kí àwọn èèyàn kan máa pe wọ́n ní ìbejì. Ṣùgbọ́n o, ní ọdún tó kọjá ní awuyewuye jáde pé ìjà burúkú wà láàrin àwọn méjèèjì àti pé wọn ò súnmọ́ra wọn mọ́, tán sì jẹ́ wípé tán bá pàdé ara wọn tán kíra wọn lóde, tán rẹ́rìn síra wọn ni wọn fẹ́ káwọn èèyàn mọ̀ ojú ayé ni wọ́n ń ṣe. Èyí tó tiẹ̀ tí wá jẹ́ kó di awuyewuye ńlá, oníbí gbajúgbajà àgbà kéwì ní Àjùbíewé Àrẹ̀mú bó ṣe pe àwọn méjèèjì jáde lóde àríyá kan lọ́dún tó kọjá tó ní kí wọ́n parí ìjà. Àsìkò yìí sì lọ̀rọ̀ ọ̀hún di ariwo ńlá táwọn èèyàn sọ pé àṣé ìjà burúkú wà láàrin Yinka Abdulquadri àti Ògògó, tí ó sì jẹ́ kó di mọ̀ pé Àjùbíewé inú tú àṣírí náà síta pẹ̀lú bó ṣe pè wọ́n pọ̀ tó ní kán máa parí ìjà. Ṣàwọn nígbà tó ń kọ ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ láti ṣe ìdárò Ògògó, Yinka Abdulquadri ní kò sóòótọ́ nínú ọ̀rọ̀ yìí. Ó ní ní ọjọ́ tí Àjùbíewé tó pe àwọn jáde tó ní káwọn máa parí ìjà, ó ní níṣe lòun àti Ògògó wojú ara àwọn táwọn ń béèrè pé níbo ni Àjùbíewé ti gbọ́ wípé àwọn ń jà tí ó fi ń pe àwọn láti wá máa parí ìjà. Yinka Abdulquadri ní kò sí ìjà kan tóun àti Ògògó jà tó ní agbára tó di tí àwọn ò wá níbàrà àwọn sọ̀rọ̀ mọ́. Ó ní tó tiẹ̀ máa ń ya àwọn kan lẹ́nu ni pé tán bá gbọ́ pàwọn jà, wọ́n máa ń retí ní táwọn yóò ṣe sára àwọn bá pàdé lóde àríyá, bóyá àwọn ò ní kíra àwọn táwọn yóò máa yẹ̀yẹ́ ara wọn. Ṣùgbọ́n ló máa ń jẹ́ ìmọ̀ fún wọn pé ní gbogbo ìgbà tí èyí bá ṣẹlẹ̀, níṣe ni wọn yóò tún rá àwọn táwọn yóò jọ jókòó, táwọn yóò jọ máa rẹ́rìn-ín, tí ó sì ní gbogbo eléyìí ló máa ń ṣe àwọn èèyàn léèmọ̀ pé àṣìbọn náà ń jà ní kí ló dé tó jọ ń ṣe àwàdà báyìí, tó sì ní gbogbo eléyìí fi hàn pé àárín òun àti Ògògó kò ṣeé rí, ìjà kan ò lè ṣẹlẹ̀ láàrin àwọn, tó sì ní ìbejì àtọ̀runwá ni àwọn, àti pé títí ayé ni òun yóò máa ṣe àfẹ́rí.